Sunday on your favorite program, Super Cook Alase Sogbayi. My name is Tolulope Omikunle Sisi Super Cook. And today's edition, we're in the woman's kitchen. And yes, you know, women, they know how to do it better. Not because I'm a woman actually, but because they know how to do it better. Today, our super cook will be Mrs. Ayoade Ogungbero. She's the National Treasurer as well as the State of Osun Chapter Treasurer of the Environmental Health Officers Association of Nigeria. So let's see what she has for us. Mommy? Good evening. Good evening. How are you? I'm okay. You're in your kitchen this evening. You are welcome. Eshe. Lónìí a fẹ́ ṣe èkuru ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹ̀kọ jíjẹ. A dẹ̀ máa tún ṣe ata. Ó máa lé kínkà. Ẹ̀yin yẹn wá nílé. Èní yìí ó máa lé kínkà. Ẹ máa bá wa bọ̀ bá ṣe fẹ́ máa ro ẹ̀kọ ká máa ṣe èkuru. Ẹ̀yin ṣá máa wòran. Ó ṣe pàtàkì ká tó bẹ̀rẹ̀ iná dídá ká rí pé a fọwọ́ wa pẹ̀lú ọṣẹ torí pé àwọn kòkòrò tí a ò fojú rí ó máa wà ní abẹ́ èékánná, and that's more reason why before we cook we need to wash our hands with soap and water. Èròjà àkọ́kọ́ òun ni ẹ̀wà tí a ti bó àti wé àti fọ̀, gbogbo àwọn shaft tó wà níbẹ̀ òun láti yọ dànù. Lẹ́yìn ìgbà tá a ṣe léyìí tán òun la ṣe wá lọ̀. Ó ti wà lílọ̀ bó ṣe wà yìí láìsí ata kò sálùbọ́sà kò sí nǹkan kan níbẹ̀, ẹ̀wà nìkan lákan lọ. Lẹ́yìn ìgbà yẹn nítorí pé tá a bá fẹ́ jẹ èkuru a nílò pé ewé la fi máa ń pọ́n, kì í ṣe pé a lè fi ọ̀rá pọ́n ṣùgbọ́n kò ní mú natural taste. So it has the liver actually adds a natural flavor to it, and not that alone, because by the time tí tá bá lu ọ̀rá kò ní tú bó ṣe yẹ kó tú dáadáa. A ní ìsebẹ̀, ata, locust bean, irú, ìsebẹ̀ náà lélẹ́yìn náà, pọ̀nmọ́, a máa lo pọ̀nmọ́ láti fi ṣe ata sí èkuru yẹn náà, a dẹ̀ máa lo pọ̀nmọ́ fún ẹ̀fọ́ rírò. Ẹ ṣe ògì ló wà ńbẹ̀, solo mix, ìyẹn la máa fi ṣe ẹ̀kọ. Solo mix. Yes, ẹ ní àwọn àgbàdo yẹ́lò kì í ṣe funfun. Bó dẹ̀ ṣe wà yìí mo máa ń fi, tí máa fẹ́ lọ ògì mo máa ń fi ginger sí. Ginger tí ti wá jẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀rí tí tá a bá ṣe tán tẹ́ bá taste ó máa ń ní a particular taste lọ́tọ̀, kò ní dàbí ordinary ògì, and that's more reason why it will give it a flavour as well. Ewé yìí lẹ́yìn ìgbà tí a ti nù mo ti sort wọn out, ewé yìí la máa lò láti fi pọ́n èkuru. This pot tẹ́ bá wọnú ẹ̀ ẹ rí pé igi ewé yẹn ó ti wà ńbẹ̀, a ti fi ewé tẹ́lẹ̀. Ní ìta fi ewé tẹ́lẹ̀ tá a fi lé orí igi yẹn ni pé omi kò ní máa ṣe sí òkè, so heat nìkan òun lè kuru yẹn nílò, kò ní ìdí omi púpọ̀. Ìdí tá a ṣe ń ṣe báyìí ni wípé tá a bá pò báyìí by the time tí a bá pọ́n sínú ewé kò ní tú dáadáa, ṣe ló máa dàbí mọ́ínmọ́ín, so ìdí nìyẹn tó ṣe pé a ní láti pò dáadáa. Yóò nílò ká fi iyọ̀ sí. Rárá o, iyọ̀ yẹn máa wà níbi ata. Ṣètìlì. Àwọn kan tẹ̀ ń ta bá ń pò ìṣúrú gbọ́dọ̀ máa dáwọ́ padà, bí ta bá ń gbé báyìí àgbọ̀dọ̀ dá padà ráyè. Irọ́ kò ní kó má ṣe, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀, still very okay. Ẹ bá ti mú ewé báyìí, irú eléyìí ti ya lẹ́gbẹ̀ẹ́, ẹ máa tán ẹ̀ báyìí. Àwọn ẹlòmíì máa ń bù sí kó tó di pọ́npọ́n, but this is the
easiest way téèyàn bá fẹ́ waste èkuru yẹn. kí ló dé tó fi ewé dé lórí. kí ìtì yẹn kó lè tètè. ewu tó ní. àwọn ìyá wa bọ́n ṣe kọ́ wa nìyẹn wípé wọ́n bìlífù pé tán bá ta ń kókó ló máa tètè jiná. tó bá lóyún ni. irọ́ kò dandan kó ẹ jẹ́ ní tó bá lóyún bìlífù wọn ni wípé tẹ bá ń ṣe èkuru báyìí tẹ bá ti ta ń kókó á tètè jiná. so ohun tó kàn ń sìn òun ni pé mo fẹ́ ká ro ẹ̀fọ́ àwọn èròjà tá a máa lò láti fi rò. bí sì mo fi gé pọ̀nmọ́ yìí ni pé kò ní dàbí ẹni pé nìkan náà ló máa ní òrì táwọn kan ò ní rí so tẹ bá ti gé wẹ́wẹ́wẹ́ báyìí ó máa go round nínú ẹ̀fọ́ yẹn. So a nílò ata, a nílò epo pupa, bẹ́ẹ̀ ni, ẹ̀fọ́ mi tí mo bá fẹ́ rò fọ́ mi ń bọ̀ so máa fi hàn yín bí mo ṣe máa ń ṣe lórí electric pot níbí so mo ti ṣàn pẹ̀lú iyọ̀ 3 times. Reason mo fi ṣàn pẹ̀lú iyọ̀ ni pé tí kòkòrò bá wà ńbẹ̀ tàbí anything bá wà ńbẹ̀ ó máa neutralize so máa kàn dà sínú pot láì fi anything I will just put a pinch of salt ni màá fi sí so màá fi hàn yín torí tí ẹ bá bọ ẹ̀fọ́ fẹ̀hàn kú gbogbo ohun tó yẹ kó ṣe ara lóore tó wà ńbẹ̀ òun láti bọ̀ dànù yẹn. elétò ìlera ni yín bẹ́ẹ̀ ni wà lọ. so nínú ẹ̀fọ́ mi ń fẹ́ kí epo pọ̀ ju bó ṣe yẹ lọ kì í ṣe pé kò dáa but tí epo bá ti pọ̀ jù nínú ẹ̀fọ́ èèyàn ní enjoy ẹ̀. ìwúlẹ̀ kọ́kọ́ fẹ́. bẹ́ẹ̀ ni. tàbí àwọn ọmọ Yorùbá aláìsí ní tó. bẹ́ẹ̀ ni. ata tá a ti lọ pẹ̀lú ọwọ́ èmi fẹ́ fi blender ata blender ṣe bẹ́ẹ̀ ni ìdí ni pé ó máa ń dì ara o ata tẹ bá fọwọ́ lọ ó máa ń dùn yàtọ̀ sí ìta fi ẹ̀rọ lọ. ìwọ̀nba iyọ̀ díẹ̀ ó bẹ́tà torí iyọ̀ lè mú tí iyọ̀ bá dẹ̀ mú oúnjẹ ṣe wọ́n pé kò ní ṣe jẹ púpọ̀ mọ́ àwọn tó máa tún jẹ́ kí ọbẹ̀ dùn òun la tún fi sí i. adapọ̀ mọ́ sí i. so ẹ̀fọ́ mo ti ṣan pọ́ọ̀tì mo dẹ̀ ti fọ ẹ̀fọ́ yẹn ẹgbẹ́ kò sí nǹkan kan nú ẹ̀. state of Ọ̀ṣun. Alásè tó gbayì and our super cook for today is Mrs. Ayọ̀adé Ogungbero. She's the national treasurer as well as the state of Ọ̀ṣun chapter treasurer of Environmental Health Officers Association of Nigeria, a whole one, and she's coming up with, do you know what's called ekuru? Yes, she's coming up with ekuru and a cup. So just keep watching and keep enjoying yourself on Super Cook. Alásè tó gbayì. ṣé ti rí èyí tún ó tún yá ju ká tẹ̀ máa gbómi lé náà ṣe gbogbo ẹ̀. kò ní ìdí à ń gbómi lé náà by the time tí
ó bá ti warm nsìn tí n bá ti tàn ní ẹ̀rí bí ó sì máa maintain colour yẹn green colour yẹn ó máa maintain ẹ̀ pa gbogbo àwọn èròjà yẹn sì máa wà níbẹ̀ so ìyẹn ni pé green vegetable yẹn gbogbo vitamins tó yẹ kó wà níbẹ̀ everything àti ṣàn dànù pẹ̀lú omi gbóná àti kán tí àwọn èèyàn wa máa ń fi bọ ẹ̀fọ́. wọ́n pé ṣé kò ní jóná láì fi pé ìgbà táyà ò fomi sí. ṣé bẹ́ẹ̀ lọ́bi kankan. Let's go on. Okay. Let's keep on watching. Taste by the time tẹ́ bá jẹ tán tẹ́ bá fẹ́ serve tẹ́ bá taste ẹ rí pé kò ní ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lẹ́nu a máa dún bígbà téèyàn ń jẹ kèrèkèrè àwọn biscuit bowls yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí. Kọ́. Are you from the state of? No, I'm not. I'm from state of Oyo. Oh, okay. I'm only married to Osun. Oh, and where is that? I'm from Oyo State, particularly Oyo North. My mother is from Oyo North, and my father is from Ibadan. So you are married to Osun, and Olukmana to be precise. Oluwapon-mi-de-ona to be precise. Ìtumọ̀ Olúpọ̀nà ni Olúwapon-mi-de-ona. Wọ́n dẹ̀ máa lórí. Olúpọ̀ lọ́nà ni, but ìgbà tí ó di pé Christianity ó ń gba ìlú, wọ́n sọ pé Olúkọ́ ló pọ̀ lọ́nà, Olúwa ló pọn àwọn dé ọ̀nà. So that is it. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí pé kò jóná? And it's still very green and fresh. And fresh. We maintain the freshness. So thing about for even if it's just a small quantity, you are eating something that is nourishing, and it's not just eating vegetable, but eating quality things, not quantity. Ṣé pé kò sómi kankan bẹ̀? Tàbí ẹrú mi bẹ̀? Kò dẹ̀ jóná. Omi ara ẹ̀ nìkan. Jẹ́ kí mi máa. Ẹ ṣé. The most part of my life I spent it in Oyo North because I'm closer to my mom's people, my siblings, and my uncle, because I lost my father when I was 6 years old. My uncle take care of me. Àti blend data ta fẹ́ lò fún èkuru. Ṣé rí pé epo tí mo lò fún ata yìí ó pọ̀ ju èyí tí mo lò fún ẹ̀fọ́ lọ. Ìdí ni wípé èkuru nílò ata púpọ̀ àti epo. Then iyọ̀ tá máa fi sí eléyìí ó máa pọ̀, ó máa ní taste ẹ̀ máa high a little bit. Torí pé ṣe nígbà tá à ń pọ́n èkuru yẹn lẹ́ẹ̀kan kò sí iyọ̀ kò sí nǹkan kan níbẹ̀. So we have to increase the quantity of salt in the sauce. Okay, the sauce. Yeah. So the color will change. Still very green. And still very green. So tó bá ṣe pa àfikún bọ̀ ni a ti pa Judah. So it's not the best. It's not the best. Mo fẹ́ fi onion díẹ̀ sí ata yẹn. Ó tún máa fún ní flavour. Mo kọ́kọ́ dà síbi
sugar to even ata. Àti parí ẹ̀fọ́ ni. Omi ilé ni màá fẹ́ fi ru ẹ̀kọ́. Ẹ sì ń gbúrò òórùn ìkúrú yẹn. Wọlé sí mi lákìnyẹmí ara. So as the national treasurer, as well as the state of Osun chapter treasurer of Environmental Health Officers Association of Nigeria, coping with that and the whole front, how has it been? It has been interesting. Wow. Yeah, because I thank God for my life, and I thank God for the person I got married to. He has been supportive. You know, for me to become a national treasurer, I know it's not an easy thing. It's called for a lot of challenges, a lot of traveling, meetings in various states. I need to be there. But I thank God because he really understands that I'm a political person. Underground, you understand? Well, yes, in my own field of a profession. Okay. Before I became a national treasurer, I was formerly the financial secretary for the state for more than 6 years. So, and when the tenure expired, I was also asked to come and, that I should come and contest for the post of the treasurer, which I did. And to the glory of God, there's nothing I want to do. I usually tell my husband, he encouraged me and said I should go ahead. So, coupled with the home front, there's no problem. More so, he's an understanding man. Wow. So. I have dual citizenship. Reason being that I told you I lost my father when I was very young, and I'm more of my mom's place than my father's place. And I grew up in Ìṣẹ̀yìn, to be precise. And Ìṣẹ̀yìn, oúnjẹ tó common jù ni àmàlà pẹ̀lú ewédú pẹ̀lú gbẹ̀gìrì. I ní àwọn particular ẹ̀fọ́, I was talking to you the other time that pé ká ní mo lọ sílé ni. Àwọn ẹ̀fọ́ kan wà tó ṣe pé kò common ní Ọ̀ṣun, like ìṣápá. Àwọn ọbẹ̀ kan wà tó ń pè ní lúrú, gbígbẹ ẹ̀ wà, tútù ẹ̀ wà tó ṣe pé tẹ bá sì tẹ̀ fi rú sí ẹ bá fi ń kó àmàlà báyìí. Àṣà, sure, because I will be going home very soon. So you can be sure pé àwọn oúnjẹ then àmàlà, majorly àmàlà pẹ̀lú gbẹ̀gìrì ńlá máa ń jẹ jù ní Ọ̀yọ́ state. Ní Ìṣẹ̀yìn particularly, tẹ bá dé ẹ bá wá kí wa láàárọ̀, wọ́n lè sọ pé ṣé ká bá ẹrù màlà. Bóṣọ̀sán, bóṣalẹ́, bóṣù àmàlà ni because ó tètè máa ń digest. Àmàlà ṣùnú kò ṣẹlá fún àwọn oúnjẹ àmàlà aláfún lọ́dọ̀ wa, iṣu gidi kòkòrò tó kó tó bá ti bu díẹ̀ tẹ̀ bù sórí náà báyìí kò parí akàn awu. Ẹ jẹ́ ká kọ́kọ́ ro ẹ̀kọ́ náà. Busing flour plates, call it. And this is the pap and cook and it's ready. I can't wait to have it with I'm sorry, this is my food as usual. I love food, you all know that.
Ìpọ́n sí mi ò gbé. Ah, that is. I can't wait to deliver. Can you see? A cruise. I could share it. Sure. Hello. Super cool. Our last say. So my the curry is ready as well as vegetable export, green roux, and this sauce, of course. So let's go to the dining. Now we are ready to eat the ikuru and the cup prepared by Mrs. Ayoade Ogunberu. Ma'am, you've been working so tirelessly. Thank you so much. And I really appreciate it. It is my pleasure. It's what you've prepared. Yeah. Well done. Thank you. So now let's have a taste of it. Táwọn wo ló jókòó sí orí tábìlì wa yìí o. Tá jókòó sórí ìṣẹ́rí ilẹ̀ Yorùbá a fẹ́ràn ká máa gbàlejò nítorí náà àwọn ìdílé Ògúngbèrú wọ́n wá ní àwọn àlejò kan tó ṣe pàtàkì. Mr. Popola, it's nice to have you on the program. Okay. And also I have Peace Popola. How are you? Blessing Popola. How are you? This one handsome man to my left. Pastor Dele Ogunberu. It's nice to be in your home, sir. Nice meeting with you, madam. Okay. You are most welcome. Oh, thank you. So, that Popola, I want to judge. How does it taste? Really fine. I can see it's really fine. That is in your mouth and you are saying it's fine. That shows it's fine. Yes. Okay. Peace. How does it taste? Fine. Fine. Listen, I know my daughter will talk. How does it taste? Fine. Oh, fine. Okay. Now to the man of the house. It's a special meal. Ukuru is one of the traditional spices in Yoruba land. Our super cook for today, as you can see, she's Mrs. Ayoade Ogunberu. She is the National Treasurer as well as the State of Osun Chapter Treasurer of Environmental Health Officers Association of Nigeria. Thanks so much, ma, for inviting us into your home, especially to your kitchen. So Thank you. Wonderful meal. Thank you. My name is Tolulope Omikole Sisi Super Cook. Allah say, so by keep cooking, keep eating.